أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف المرسلين محمد رسول الله صلى الله عليه وسلم ورحمة العالمين. اللهم صل وسلم على حبيبنا ونبينا محمد صلى الله عليه وسلم ورحمة العالمين. Atọrọkẹ́ àti ìgbẹ̀rúbọ̀ fún àdúrà Muhammad sallallahu alaihi wasallam. Àlékòkè Ọlọ́run, àlékòkè àti àlékò àbáká rẹ̀ lọ́wọ́ lápò aṣe fún àdúrà Muhammad. Gbogbo àwọn ará ilé àwọn sọ̀hábà lọ́wọ́ lápò aṣe àdúrà ọ̀là ilaha illallah ọ̀là Muhammad rasulullah sallallahu alaihi wasallam. Àwọn àlùfáà wa tí a mọ̀ nínú ara wọn lábẹ́ ọba sàmáhà Sheikh At-Tirmidhi Muhammad al-Awwal nàfíìlú ìṣòro ọ̀gbìn àti ìṣòro dàpọ̀ ara rẹ̀ yìí wà ọlọ́wọ́ àti dáadáa fún wa. Àwọn òbí wa tí wọ́n wá sáyé ọlọ́wọ́ àti dáadáa fún wa. Àlékún dáadáa, àlékún dùnú, àlékún kàràbáyé ọlọ́wọ́ àti fún wa. Ọ̀dà la ilaha illallah ọ̀dà Muhammad rasulullah sallallahu alaihi wasallam. Àwọn bàbá wa àgbà tí Ọlọ́run yóò dáa yìí fún àwọn bàbá wa sàmáhà Sheikh Muhammad al-Jami' bàbá wa jayé ọlọ́pàá wa rẹ̀ ní wọn ọlọ́run yẹ kí wọ́n fẹ́ fún wa gbogbo tí ọlọ́run wá ní fún wọn ọlọ́run yẹ kí wọ́n bàjẹ́. Àwọn àlùfáà wa tí àwọn wa wá èyí ó àwọn Sheikh wa rẹ̀ wá sẹ́yìn jayé ẹ̀jì ọlọ́run yẹ kó bàjẹ́ ọlọ́run wá ti dáadáa fún mi ọlá Al-Qur'an Al-Karim ọlá la ilaha illallah. Orúkọ tèmi ní Abdul Hakim Abdul Qadir oyè kàmí àríyìn ìpàdésàlá. Oyè kàmí kò bẹ́ẹ̀ láti rẹ̀ yìí. Oyè kàmí. Kí ọlọ́run akúdá kí ó ṣe àdúrà àlùkò ẹ̀kọ́ kan. Gbogbo ẹ̀yin tí ẹ̀wọ̀ wà nílé láì káyé tẹ ọ̀nà wá ti tẹ ọ̀nà yìí tí ó wà tẹ̀ tó ọlọ́run jẹ́ kó fọ́. Etí tẹ̀ ní lọ́wọ́ ọlọ́run jẹ́ kó di. Azike ọ̀gbìn ọlọ́run jẹ́ kó lóye. Ọ̀là la ilaha illallah ọ̀là Muhammad rasulullah sallallahu alaihi wasallam. Ẹni èyí tí àwọn ọ̀gbìn bá wa sọ̀rọ̀ òun tí wọ́n fún wa. Òun náà ni àṣàlí ìbò àkábìrì wọn dàbáyé àbí ìbìlànà pé àwọn ọ̀nà àwọn ìlànà tí àwọn àgbààgbà tí wọ́n tọ̀ tó fi di pé àwọn náà lè gíga tí wọ́n lé tí wọ́n lè parẹ́ tó rọrùn parẹ́ máláyé gbogbo gbìyànjú tí wọ́n ṣe lọ́wọ́ sọ̀rọ̀ sùúrù àṣàlì ìmáyà kọ̀ ní kọ̀lẹ̀ ìmáyà náà ṣe pé náà tó jẹ́ ìpé ní àwọn náà sàlákà tán kó sínú ẹ̀ tí wọ́n tọ̀ èyí tí wọ́n tọ̀ àìlá láti ṣe ìmáyà lórí ẹ̀tọ́ fi ní mímọ̀ ẹ̀ àìlá láti ìlú kò dáwà lórí èyí tí wọ́n fi fọ́n dáwà láti wọ́n ní iṣẹ́ sí nígbà tí wọ́n ṣe wàhálà yẹn tán. So mẹ́tọ́ tí àwọn bàbá yìí lò tọ́lọ̀ ọba yẹ̀ fi lò wọ́n fi sá tọ́lọ̀ ọba lò wọ́n fọ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọmọ mùsùlùmí tó fọ́ ẹbí pé ní àbá àdáńkárí ayé tó fi dákárí tó fi ní pé ní àbá ọkọ̀ lórí ayé tó fi ní wípé ní àwọn onímọ̀ Al-Qur'an àti àhàdífà nípa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n pọ̀ lórí àlàyé. Iṣẹ́ náà wà láì ṣe òkèrè o Sheikh wa àgbègbè àṣà tá a bá fẹ́ pé mùsùlùmí tí àwọn àbá yìí pọ̀ kò sí mùsùlùmí kankan kò sí ojú ọ̀nà kankan táwọn bàbá yìí pọ̀ tó ju ojú ọ̀nà tí Al-Qur'an tó là kalẹ̀ fún wa náà lọ. Uslubu Qur'ani òun náà làwọn bàbá yìí pọ̀ àti tàǹtàǹtà Muhammad sallallahu alaihi wasallam òun ni wọ́n pọ̀ orí ìpè ní tá a bá wò ó wípé ní látìgbà tí àwọn bàbá tí wọ́n mú Islam wọ ìlú báyìí tí wọ́n gbìyànjú ẹ̀ nígbà tó máa ń sọ̀rọ̀ bàbá wa Mọ̀dá Fúdù tí wọ́n sọ̀rọ̀ wọn iṣẹ́ ìlàwọ̀ ayẹyẹ ṣe òkú ọjọ́ ìṣọ́wọ́ Nàìjíríà láti Mali kí wọ́n wá sí Nàìjíríà
ojú ìkẹ́kẹ́ làwọn náà rí tí wọ́n ń ṣe iṣẹ́ kan ẹ̀rí kan náà ló gbé àwọn náà láti ní ìyẹn lè lágbó sí tó wà nígbà tó lọ fún ká láàyè ní tí wọ́n lè láyé bẹ́ẹ̀ tó kọ́ wọn ò lè parẹ́ so tí a bàbá yẹn tí wọ́n gbìyànjú ẹ̀ kò sí ìkẹ́kẹ́ tí wọ́n wá lò nípa Kùránì náà lọ òṣùlùkù tí wọ́n lò ìlànà tí wọ́n lò tó tọ́ wọn níka ọ̀nà táwọn náà fi wọ́n nàyẹn ọ̀nà táwọn náà nípa kalẹ̀ ní nígbà tó wọn kó sọ fún àwọn Kùránì بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Ọlọ́run ní واتقوا منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. أبا يا شيخ الواسع طريقة نهج ojú ọ̀nà àwọn ẹ̀kọ́ yìí tó kẹ̀ ṣẹlẹ̀ nínú ẹni láyé ìgbà títí wọ̀nyẹn Ọlọ́run ọba ní kí ọ̀rọ̀ náà kó máa wọ̀ wọ́n lẹ́yìn torí pé ní àwọn náà ń ṣe gan ibi ọ̀nà tí wọ́n gbà ṣe ọ̀nà tí àwọn èèyàn tí wọ́n fi máa tẹ̀lé fún ìsìn ọmọ ìlú. ayé àkọ́lá ìyẹn ara tó wù wọ́n yọ tó ṣe wọ́n lójú ọ̀yìn tí àwọn náà fi wá rí ojú ọ̀lẹ̀ tí wọ́n ní kò rọrùn báwa tí lórí sí kọ́ ló rọrùn gbà yẹn báwọn olùkọ́ tí wọ́n gbà yẹn báwa tí lórí sí wọ́n fi rọrùn ju ti gbà yẹn lọ. ókè àwọn ọmọ sọ nìkan wọ́n ní alladhi yakhruj min al-qulub la yadkhul illa fil qulub walladhi yakhruj min al-lisan la yadkhul illa la yatawal al-adhan. ìtú wọ́n sọ nígbà alladhi yakhruj min al-qulub nǹkan tó wá ṣe oúnjẹ nígbà tí ó jáde inú ọkàn nínú àwọn ọkùnrin tí ń jáde la yadkhul illa fil qulub kò sí ìfẹ́fẹ́ tí ó wọ̀ ju inú àwọn ọkùnrin náà lọ. ìtumọ̀ ẹni nígbà bàbá ẹ̀ ṣe dédé tí wọ́n gbé ẹ̀sẹ̀ tó ti sọ fún àwọn bàbá wa nítorí ọ̀hún iṣẹ́ náà gbélé Al-Qur'an sọ fún àwọn pé wọ́n tẹ́kùn minkum ummatun yad'una ila al-khayr pé kó máa bẹ́ nínú yín torí kò rọrùn ẹni tí wọ́n sábà lẹ̀ kì í ṣe Islam wọn bá lẹ̀ ó ní ìkẹ́kọ̀ọ́ lẹ́sìn kan tí wọ́n sìn àwọn tó ń ṣe ẹbọ tí wọ́n ṣe tọ́lọ́ ìwọ́n sábà wọ́n kí ayé Al-Qur'an yẹn fún wọn torí wípé ní ayé àwọn náà wá kí tí wọ́n sì fi bá òyìn sọ̀rọ̀ báyìí yakhruju min qulubihim ń jáde láti mọ ọkàn wọn kì í ṣe àyà tó fi lè sá kì í ṣe lórí eke tí a fẹ́ lásán ní ọ̀rọ̀ yẹn ti jáde bí ṣe wọ́n ń jáde nínú ọkàn wọn ìyẹn wá ṣe sábà bíi pé wọ́n wọ ọkàn àwọn bàbá tí wọ́n sọ fún náà nígbà yẹn pé wọ́n tẹ́kọ̀ọ́ mímú ọmọ ẹ̀tọ́ pé Ọlọ́run bá ní ẹjọ́ máa bẹ́ẹ̀ ní àwọn ìjọ kẹ́ yẹ́rì ẹ̀rìnà ìlànà yìí tó yẹ pé wọ́n máa bèèrè lọ sí ibi orin kò sí káwọn máa pèèyàn sí lọ sí ju bí dáadáa lọ ibi orin wọ́n máa pèèyàn sí báwa yẹ ṣe wọ́n pè é sọ àwọn kan tó gbọ́dọ̀ wà tó yẹ pé kò sí tí wọ́n máa pèèyàn sí ju bí orin lọ ókè wọ́n yá kúrú lẹ́bi máa rú kí wọ́n ṣe nǹkan wọ́n máa ṣe wọ́n tún wá máa pa àwọn èèyàn láṣẹ dáadáa wọ́n jẹ́ ọ̀dẹ́ ẹ̀mẹ́ta irú rẹ̀ o ẹ máa kí o àwẹ̀rí ẹ máa gbà o zakari ẹ máa yọ o dáadáa ẹ máa ṣe o ọmọ òkè lójú rẹ o etí àfẹ́jẹ sàánú rẹ o ẹtọ́ fẹ́ kò sí ẹ sàánú rẹ o tí wọ́n máa pa àwọn èèyàn láṣẹ bẹ́ẹ̀ wọ́n ní wọ́n yẹ ìhàwọ́ náà ayé mú ká gbogbo ọlọ́kàn tó wá rọ̀ ilé ìlọtí ìwọ ẹgbẹ́ jẹ bẹ́ẹ̀ zina ẹgbẹ́ jẹ bẹ́ẹ̀ olè ẹgbẹ́ jẹ ẹgbẹ́ ẹgbẹ́ ọmọ alágbèrè ẹgbẹ́ ṣe ìfanilórí fọ́dà ẹgbẹ́ ṣe tí wọ́n tún máa ń ṣí àwọn èèyàn lọ́wọ́ pọ̀ ń bẹ̀ wọ́n á ní ọmọ òun wọn wọ́n ní wà òun náà ìdá wọ́n wọ́n lè mú filẹ̀ ṣe pé àwọn èèyàn tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n wọ́n lè mú filẹ̀ ṣe àwọn èèyàn ni wọ́n jèrè tó irú ọ̀rọ̀ yẹn náà ló tàwọn bẹ́ẹ̀ ní nǹkan sọ àwọn ọ̀nà tó bẹ́ẹ̀ pé ní múfìlẹ̀ ni wọ́n múfìlẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n jèrè tó déédéé ìgbà tí wọ́n pè ní àwọn kó jèrè irú àwọn tí wọ́n ń ṣe fún ọlọ́jọ́ náà lọ́hùn tó fi ní pé ní àwọn bàbá yẹn náà ń ṣe kí yẹn ọ̀rọ̀ yẹn ń jáde láti inú ọkàn ní fi wọ́n àwọn bàbá yẹn náà tí wọ́n àti ẹ̀ fi ṣiṣẹ́ lára wọn ìwà ṣiṣẹ́ lára wọn èyí tó jẹ́ wípé ní yẹ̀kúrú
àbá ìyẹn ò ní kọjá ní kíláàsì oníkọjá torí pé wọn ní gbọ́ nǹkan tí ẹ fẹ́ sọ fún ẹ̀yẹ wọn ní tẹ̀lé ṣùgbọ́n bí àwọn àbá ìlú wọn ti gbọ́ inú wá fún wọn tó fún ẹni pé náà wọ́n wá wò ó ẹ̀wọ́ àwọn náà gbọ́dọ̀ ní ìmọ̀ kìíní yìí o tó lè tí ó bá pépè ìlànà ó gbọ́dọ̀ nínú iṣẹ́ ó gbọ́dọ̀ ní iṣẹ́ tí ó lò ó gbọ́dọ̀ ní ìkẹ́ tí ó máa lò tó fi ọgbà àwọn èèyàn èèyàn sáà ní wọn fàìmọ̀ kẹ́kọ̀ọ́ èèyàn tó lè lọ́wọ́ tí wọ́n mẹ́rin ní àwọn ẹ̀kọ́ lọ kẹ́kọ̀ọ́ káwọn náà kẹ́kọ̀ọ́ mímọ̀ káwọn náà ní mímọ̀ táwọn máa lò fáwọn èèyàn tí wọ́n fi máa ṣe wọn láǹfààní tó fi máa ṣe láǹfààní tó lè lọ́wọ́ fún wọn tí àwọn náà fi wá wọ́n pé òkè bó láti ṣe bó láti tọ́ àwọn àtọ̀ gbà náà gbogbo tí a ń gbọ́ nípa àwọn àgbààgbà àfà tí wọ́n ti di àfà ńlá ní àbáwọn tó ti lọ owó parẹ́ ọ̀nà tí wọ́n gbà pẹ̀mọ̀ ìrọ̀rùn nínú tààgbọ́ ọdún ìwé ní àwọn tí wọ́n máa lọ iṣẹ́ ṣùgbọ́n orí ìwé ní àwọn náà fẹ́ wà nínú ọmọ tó yẹ ní ọdún ìlà fẹ́ tí wọ́n máa gbogbo lọ sí dáadáa lọ́wọ́ tó ti iṣẹ́ wọn jẹ́ tí wọ́n bá àfà bàbá náà tí iṣẹ́ ní ẹ́ àwọn akúnlẹ̀ akúnlẹ̀ ọ̀pọ̀ tẹ́lẹ̀ tó bá di alẹ́ inú oṣù àwọn tó máa lò tí wọ́n fi máa kẹ́kọ̀ọ́ ẹwọ́n tọ̀ ní ìkọ̀lẹ̀ ojú ọ̀nà yẹn sọ̀rọ̀ inú oṣù pa káwọn arákọ̀ kí ní fún àwọn ìyẹ̀pẹ̀ tí wọ́n ti máa wọ́n ìyẹ̀pẹ̀ ni wọ́n ti wá máa kọ́ ẹwọ́n kí ní ẹwọ́n ṣe wọ́n lè tún tọ́ wọ́n fara dà lórí ìwé ní àti àwọn fẹ́ ní iṣẹ́ ẹ̀rọ wọ́n lè ní àwọn míì sílẹ̀tì ìlànà bá lọ tí wọ́n ní wọ́n bàbá wọn ní tọ́mátọ́má ti kọ́ àmá sì máa wọ́n lọ bọ̀ àwọn òfò dá ẹwọ́ bí àwọn ẹwọ́ ọ̀nà tí àwọn bàbá yẹn gbà ayẹ̀kà sílẹ̀ láì lórí wípé wọ́n fẹ́ gé wọ́n fẹ́ àpáyà mímọ̀ wọ́n fẹ́ àpáyà knowledge wọ́n àsìmẹ́ ti gbọ́ ó ṣiṣẹ́ lára wọn àwọn náà fẹ́ lò ó ìdààmú yẹn làwọn dà kó tó di wípé wọ́n rí ìmọ̀ yẹn kó jọ so bí àwọn àwọn tí ń kéré fún kí ní ẹni wọn lára wọn bẹ́ẹ̀ náà yẹ̀yẹ́ ẹ̀kọ́ nípa Muhammad kan sallallahu alaihi wasallam sọ fáyìn bílá ayé àríyàn lọ́wọ́ bí kàrọ́ọ̀lù lẹ́kọ̀ọ́ àríyà khayrun laka min humri na'am pé wọ́n á ní kó kéèyàn tó ti ara rẹ̀ wọ̀nà kéèyàn tó ti ara rẹ̀ wọ̀nà ó lóore fún ọdún ràkúnmí pupa àyè ràkúnmí tó jẹ́ olówó ńlá tó ní báwù ńlá tó ní iye ńlá tó lówó lórí tó kásà tí tó jẹ́ pé kò sí ẹni kò lè kólé láti rà wọ́n ní àwọn tára rẹ̀ mọ̀nà ó lóore ju ìyẹn lọ gbogbo nǹkan tó wọ́n jù láyé ó lóore jù lọ fún ọ so ìyẹn náà làwọn bẹ́ẹ̀ wò bẹ́ẹ̀ ní ṣé kí ní ìwà ni ọlọ́dún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn ẹ gbogbo ojú ọ̀nà tó bá wù ká máa fi tọ́ náà so wọ́n á lọ àwọn òṣùgbù yẹn wọ́n fi ṣe wọ́n fi kọ́ ọlẹ́kọ̀ọ́ yẹn táwọn ẹgbẹ́ lò ó so owó àsìkò tí wọ́n ń kọ́ lọ́dọ̀ àwọn àfúráwọn yẹn láwọn àtàwọn náà lẹ̀ tún yóò yé wọn irú ọ̀rọ̀ tí Imam Shafi'i sọ pé aláàlá jàdánà àìbá ilá bìsìtàkì sọ́kùn bí ka àìmọ̀ ìtumọ̀ àìháàlì bayani ذكاء وحفظ وانتباه وظلمة وصحبة أستاذ أو وإرشاد أستاذ وكل زمان gbogbo kí ní ẹ̀nà ní ṣiṣẹ́ lára wà báyìí wípé ní ìgbọ́tẹ̀ wá tẹ́lẹ̀ pọ̀ ní o kò wọ́n àti inú àyàfi kẹ́ lọ lè palẹ̀ lọ́kàn mẹ́fà tẹ́yìn náà máa lò tẹ́gbẹ́ lọ rí pé ní kí ní yìí ó ṣiṣẹ́ láyé Zakawun ìgbàmẹ́rẹ́rẹ́ àgbẹ̀tẹ́ ìlò ṣẹ́kọ̀ọ́ àbẹ̀wàsà gbogbo wọ́n ti rù ní wọ́n ti dàgbà tó jọ́nà náà wọ́n ò tún sọ pàwọn ti dàgbà àwọn bàbá mi ti ní kọ́kọ́ tó wọ́n tún lọ pé wọ́n sì tún rí báwọn kẹ́kọ̀ọ́ ẹ̀ wọ́n báwọn kọ́ yẹn jù wọ́n gbìyànjú bẹ́ẹ̀ tí wọ́n ṣe pé àdísẹ́ ìdíníyàwó fẹ́ pẹ̀lú wọ́n sì tún lọ wọ́n tún wọ́n wáyé wọ́n tún kó tẹ́ra wọ́n tún kó wọ́n tún lọ láti lọ lè kọ́ tí wọ́n lè fi wọ́n lójú kòkò rẹ̀ látàrí ìgbà tí wọ́n ti sọ fún wọn pé ọlá ti bẹ́ẹ̀bẹ́ẹ̀ orin ti bẹ́ẹ̀bẹ́ẹ̀ káwọn láti bẹ́ẹ̀bẹ́ẹ̀ kálíwá wọn bẹ́ẹ̀ nígbà tí ó ti jẹ wọ́n lẹ́bìí wọ́n fi báwọn wọ́n tún ní faradà wọ́n ní sùúrù
wọn ò kẹ́jú tó ti bẹ́ẹ̀ ni wọ́n tún wọn sáré àwọn àlùfáà yẹn àwọn àlùfáà wọn tí wọ́n kọ́ wọn ò tún kún òjòjú tì wọ́n ó tún máa tẹ̀lé wọn ká látàrí tí wọ́n fẹ́ rí látara àwọn àǹfààní tí wọ́n fẹ́ ṣe ẹwọ́ òṣùlùkù táwọn lò àìláta sílẹ̀ láì tí wọ́n wá ń gbà tí wọ́n dà lórí ẹ̀ tí wọ́n sì ṣe wọ́n bó lọ àjò tó ti bẹ́ẹ̀ náà wọ́n tún lọ́gbọ́n sáré òkè ẹjá tó lọ sí sẹ́lá níta bá rí àwọn náà tó máa wọ́n tún kọ́ kan wá fàáfà wọ́n tún lọ sàlẹ̀ wọ́n lọ sí gbogbo ẹ̀ wọ́n àwọn akọ́ nǹkan wá díẹ̀díẹ̀ àfáà wa táwa náà wọ́n wá ní àwọn náà tún máa fi yẹn tún máa fi àlùbáríkà àwọn náà tún wá yókò tí wọ́n fi ṣiṣẹ́ yẹn wá irṣadu ustadi ọwọ́ sọ́hìbàtì ustadi so bẹ́ẹ̀ náà níta fáwọn bá sọ fún dá ilé ilẹ̀ ẹ̀kọ́ káwọ́ ilé ilẹ̀ ẹ̀kọ́ káwọ́ tí ilé ilẹ̀ ẹ̀kọ́ káwọ́ wọ́n tún tẹ̀lé gbogbo ẹ̀ wọ́n tún lu zaman wọ́n tún wá pẹ́ wọn ò kánjú gbogbo àwọn àṣáájú ilẹ̀ náà bàbá yẹn lọ rẹ́ láti sílẹ̀ náà kódà gbogbo ní ẹnu ọ̀kan nínú àwọn àgbàfà tó jẹ́ wà sí tí wọ́n kálẹ̀ gan wọ́n nígbà tí àwọn fi parí Al-Qur'an bí èèyàn kí Al-Qur'an fún Al-Qur'an tí wọ́n láwọn lò bí 15 years nílé kí ó gbọ́ kẹsẹ̀ tí wọ́n bẹ́ẹ̀ pé àwọn lọ 15 years pé èèyàn fẹ́ pa àwọn àwọn ọmọdé gẹ́ láàrin oṣù mẹ́fà oṣù márùn-ún wọ́n tí oṣù kẹ́gẹ́ tí wọ́n ti mọ̀ wọ́n ní 15 years náà ń kọ́ kó tó ní pé ní ẹ̀kú ṣe ẹwà gbogbo àwọn tí wọ́n pa sí lálàfògbà tí wọ́n kọ̀ yẹn ẹni pé kò rọ sóòsù wọn ọ̀nà yẹn wọ́n tọ́ náà wọ́n sì sùn wọ́n farabalẹ̀ lórí pé kíní ẹ̀ fi wá ṣe kíní ó fi wá wúlò fún wọn nígbà tí a ṣe bòhín fún àìníyà kan nígbà náà wọ́n fẹ́ parí fanabi tí bàbá mi wọ́n fún wa ní bòhín fún kan pé ká lọ sọ́dọ̀ àwọn àgbààgbà fà lọ sí kanu safety dash àwa lọ adé ọ̀dọ̀ bàbá wa Fadilatu Sheikh Abdul Latif Owolabi adọ́dọ̀ bàbá wa Fadilatu Sheikh Muhyiddin bàbá wa Lálérè Yusuf Abajago adé ọ̀dọ̀ bàbá wa Arikalam adọ́dọ̀ bàbá Sheikh Tajudi Arikalam adọ́dọ̀ bàbá wa wọ́n pè mìíràn tí ó kọ́ wọ́n pè ní bàbá Gíwá tí wọ́n sáì sílẹ̀ ẹgbẹ́ ní ọ̀pọ̀ gan tí ṣe kékeré adọ́dọ̀ Sheikh Muhammad lókè àìpé adọ́dọ̀ wọn adọ́dọ̀ bàbá ọlá ṣéwù adọ́dọ̀ àwọn àlùfáà lóríṣiríṣi bẹ́ẹ̀ táwa ń béèrè lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wọn kí ìfànẹ́jà pé orí ẹ̀kọ́ yìí kò lẹ́ ṣe ṣe tẹ́ẹ̀fì yege bàbá èèyàn agbó oríṣiríṣi wíníwíní kódà nínú àwọn tó mọ́ sọ ara ní ẹ̀tọ́ sọ pé nípa pé àwọn ń dáàbò lórí mímọ̀ àwọn fi bí 34 years wọ́n mímọ̀ 34 years pé táwọn bá sí gbogbo ọdún táwọn fi ń dáàbò nígbà táwọn kú ní ìtàn táwọn tó lọ ìlú mi pé wọ́n tó má dáàbò wọ́n tó lọ sílẹ̀ Kánò mẹ́ pé wọ́n ní kí ní jẹ́ pé táwọn má lọ lé ọ̀dọ̀ àwọn afá báyìí àwọn ohun tí àgègèrè orí báyìí aláwọ̀ ohun tí àgègèrè sórí báyìí ẹ̀yìn náà wọ́n níbi táwọn ọmọ àti ìgbẹ̀rẹ̀ ẹni tí ìdákọ̀ ìdákọ̀ fẹ́ mọ̀ jù àpò kò fẹ́ kí wọ́n bà kún lọ lé kí aláwọ̀ bá láwọn sí ohun tí àgègèrè orí nì táwọn lọ sílẹ̀ àwọn tí sílẹ̀ àwọn afáwọn ẹgbẹ́ àwọn tí máa ṣe láàárọ̀ táwọn ọmọ ẹwọ́ òṣùlùkù táwọn bàbá yẹn tọ̀ àti ìfaradà tí wọ́n ní lórí pé ní wọ́n fẹ́ kí mímọ̀ kó ṣẹlẹ̀ sáwọn káwọn ó ní mímọ̀ yẹn ṣé bí ló ti dé tó rọrùn fáwọn àdìsí tó tún wá rọrùn náà ó tún yàtọ̀ sí táwọn bàbá wọn. ọ̀dà ajé ìbẹ̀rẹ̀ àwọn pẹ̀lú. ok ọlọ́dún àdìrẹ́ àwọn ni wọ́n wà pẹ̀lú wa látara. àwọn àjẹyọ nǹkan méjì ni mo mọ èèyàn tó bá tí mo bá jọ àti tó bá jọ lónìí. nǹkan méjì làwọn ń sọ lára yìí. alákọ̀ọ́kọ́ ni pé báwo ni òṣùwò ìwádìí àyẹ̀kẹ́lẹ́ báwo lẹni tí ń dọ́rọ̀ kalẹ̀ èyí yóò gbé tàwádọ́mọ̀ kàlámù yìí bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sí nẹ̀sára rẹ̀ ó wà láàrin ìdóní wẹ́yìṣ ó wà fábítì dáadáa ó ṣe dáadáa ẹlẹ́gbẹ̀ẹ́ ìwá ní pé bẹ́ẹ̀ tí wọ́n á sọ yìí ọ̀tá ilẹ̀ ní sọ fún ògbọ́ ẹni wọn so alhamdulillahi rabbil alamin fahami alhamdi hawla asalib أكابر العلماء في بلاد يوربا خاصة وأنت تختلي خاصة ببلاد أشوبو
في كلامك هناك بعض من التاريخ العلماء الذي أنا لا أسمع من قبل ولا أعرف بعض من العلماء الذي أنت تذكر الآن إلى بعد. So kọ́lọ́ mọ́sálá ìbá wa sí lẹ́sìn ní tí mo tún wá fẹ́ léèrè pé àwọn bàbá yìí wọ́n ṣe tíra sórí tí wọ́n gbìyànjú tí wọ́n ṣe gbogbo ẹ̀ tó ti bẹ́ẹ̀ náà ẹ̀ tó bá súnmọ́ pọ̀lọpọ̀ wọn dáadáa nínú. So ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá pọ̀lísì yóò wọ́n bí ẹ̀ ká tó lè ráwọn ìkí ogun ká tó lè fọ́ àṣìmá wọ́n lè pọ̀ ẹ̀tọ́ wá sọ kankan sí pé wọ́n ó rú tíra sí lórí wọ́n láyé bẹ́ẹ̀ nú àwọn ọmọ tá a kọ́ ń ké ó sì bá wà láà fún wọn dàájú àwọn láà fún wọn sáájú sábà ní afẹ́lọ́ nìkan gbé kúrá ní ìdájà ẹwọ̀ ọ̀gá táwọn ẹgbẹ́ ìlú rárí mú wà nínú gbé kúrá ní ìdájà sí ẹgbẹ́ tí mo ń ṣe kí ní mẹ́bẹ̀ tó ń kú ẹ̀ tó bá sì tó mọ̀ sí kí ní mọ́ yóò mọ̀ pé àwọn àfáà yìí jọ wọ́n sí bẹ́ẹ̀ ilẹ̀ tó bá wà ìfún ayé náà yìí ẹ̀yí sí kí ní mẹ́tàn fáfà yìí ọmọ tó bá rẹ̀ ní náà òun náà mọ̀ sí kí ní mẹ́tàn fún ẹ̀gbọ́n ní sàkátà so àwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tíra tẹ́lẹ̀dápọ̀ lónìí àwọn ẹgbẹ́ wọn kan náà wọ́n jọ kí ó ń gbà ní àwọn òru tíra wọ́n jájú wọn lọ ìjà àwọn òfin tí wọ́n náà àwọn bàbá yìí ará tó kù ní wọn bàbá yìí wá tẹ́lẹ̀dápọ̀ inú ọgbà mọ́kásí ló ti gbọ́kàn wọn tẹ́lẹ̀bára bí ẹ̀rọ bọ̀ بلوه المركز الثاني عبد الواسع أنت تعرف شيخ الهارون وشيخ الجيوة يعني ilé wọn ti dà sí ọjà ọba ó wá ń dákọ̀ kókó ìkankan wọ́n wá dédé lọ́dọ̀ ààbò wọ́n ní àwọn kó àbáfẹ́ ní bàbá ìjọba bàbá ní à tí a dára gẹ́gẹ́ dáhùn pé àfáà ní bàbá ìjọba ọ̀pọ̀ púpọ̀ ní so kódà insha Allah biqudratillah ọlọ́run fàyè ìgbà wájú báyìí lọ àwọn mọ̀àlàfáàtì àtàwọn jámọ̀tà tí ìdí àwọn àfáà wà gbà lóṣogbo ẹ̀jẹ̀rà ẹ̀mẹ̀ pósògbó ní ìsìn ìlú ìyá tèmi ìlànà ìlú bàbá tèmi àmúṣòfò Madina tèmi Mákà ní onílá ní ò lè ránjú mógún ológun torí yóò gbọ́gbọ́ gbogbo àmẹ́dẹ̀dẹ́ ìtọ́nà sí fún wa ń bẹ̀ ọmọ ìlú mi gẹ́rùn farabalẹ̀ àṣìṣe gbàgbà ní ẹni ibi tá ti bí wa náà ní tọ́nà ti gbà wá láyé náà so ìlú Òṣogbo ọlọ́run ló báyìí àtàwátàwà mẹ́rin ọlọ́run jà lè máa ráwọn wà láfí àwọn kọ̀ọ̀kan nù ó dàtẹ́ yóò lè máa gbọ́ lé àmàṣẹ́ nù sọ́ọ̀rẹ̀ táàrù àmàṣẹ́ ráì láàmà gbé àwọn táàmà pé tá bá ní kí wọ́n wá sọ tí wọ́n ní sọ pé afẹ́ gbá wọn wò torí tá bá ní kẹ́ lórí wọn ní àkófẹ́ pẹ̀lú bóyá tí mo kù sí ni kò dẹ̀ rí bẹ́ẹ̀ fẹ́ ní ẹ̀dá gbéra wa síta ká mọ̀ pé Òṣogbo ń ṣe ìlú Sàrújí kìí ṣe ìgbẹ́ káwọ́ sókè ẹ̀wà náwọ́ sókè ìdíní kan ọlọ́mọ ń pa ìdíní kan ẹjí kan mọ̀ pé ìmọ̀ ń bẹ́rù iná lórí ìdáṣì àti rẹ̀ tó ti lọ́ta wa àti ìdílẹ̀ tí ò fẹ́ràn wa tẹ́lẹ̀ tó ti lólùfẹ́ wa so méjèèjì náà ni ó wà bẹ́ẹ̀ àwọn bàbá yìí tí wọ́n ṣe tí wọ́n fi tán ṣé tètè rẹ̀ àwọn táwọn ní ìsìn sóò làwọn náà sí wẹ́ẹ̀kẹ́ sọ lórí torí táwọn sọ pé àwọn tó 15 years wọ́n tó 30 years tọ́ gbogbo tẹ́lẹ̀ ní kí ó bẹ́ẹ̀ jẹ́ wáyé kò jọdún mẹ́rin lọ ó pọ̀ jù lọ́dún márùn-ún oṣù lọ́dún mẹ́fà lọ́dún àjẹ́ àmọ́ tí mo lọ́dún ọkọ̀ fi kí ó gẹ́gẹ́ kò jọdún mẹ́rin márùn-ún dáṣì sí bóyá ìgbà padà bàbá wa àti ibi tí wọ́n sunkún sí àtàwọn ẹni tó ti fún wọn pé àwọn tó lè pé alásàlá tó wọn táwọn wá fi bẹ́ lọ kẹsì mi nìkan o mo láwọn àbúrò náà pọ̀ mo tún wá ní àwọn kan tán wà ní ilé kí ó tán ti jẹ́ àgbákò sínú fíò mo tún wá ní àwọn ọmọ àbúrò bàbá tí wọ́n mọ mùsíbà kí ó kò dẹ̀ sí tó fà á ẹgbẹ́ wa àgbẹ̀ wá sí abẹ́ ìjọ wọ́n lé wọ́n láwà náà wọ́n ní bá wa ní tó dáwà ní wà ní tíra rẹ̀ àmọ́ ó lóòó ní káwọn náà súnmọ́ wa kó dáa tẹ́lẹ̀ òun pàwọ́ táà tó kí ọlọ́jẹ́ jù àlọ́ wọ́n náà ní fílà Amẹ́ríkà tábà sọ pé kọ́mọ̀ mọ̀ tó wà àwa nìkan ní ìyàwó sì jẹ́ so ní tí wọ́n fẹ́ sọ bẹ̀rẹ̀ pé Mọ̀lánà ẹ bá a sọ̀rọ̀ lórí àwa táà ní kéwú ní ìsìn àti jẹ́ àfáàsì àti tàwọn tàná bó làwọn ṣe lò tó ṣe kù
bóòlù àwọn tò ní sèlò láàrin ọdún mẹ́wàá 20 years tí wọ́n kú wọn bẹ́ẹ̀ ló bá lẹ́yìn ìjọ fìdá òkú dàlá wọn tó ní rántí rẹ̀. Alhamdulillahi rabbil alamin. Ṣe rí ẹ̀rù pé ní àtìsàn kẹ́kẹ́ lẹ́ẹ̀kan. In tí àwọn bàbá wa tàmẹ́yẹ ṣe tó lọ fún ní kí wọ́n ṣẹ́kù. Ìgbìyànjú ọ̀rọ̀ ẹ̀kọ́ wọ́n dẹ̀ tún fi ìgbàgbọ́ tó kúnná wọ́n fi lò ó. Kódà dédé nǹkan tí wọ́n tún wá ní mímọ̀ kódà tí tí ọ̀pọ̀ tí ó pọ̀ òun náà ṣàgbọ́ ní wọ́n ní hadith Ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ wípé lẹ́kọ̀ọ́ àìní wọ́n ó káyà pé àìsàn ọ̀rọ̀ ìlú gbogbo lọ sí ìpẹ̀lú kódà kó sí ayà gan kódà òwe yà kódà fún ọkọ̀ pàáfù gan ẹsà kò bí i tí ẹgbẹ́ àwọn èèyàn kódà àti láwọn bàbá wa fẹ́ wọ́n ní gbogbo olúgbẹ́ gbogbo omi tó bá sá ti gbá òyìn tó bá ti wọ́n bẹ̀rẹ̀ wọ́n ní àìmílà sọ́ọ̀lẹ̀ àbálì náà sí wọ́n ní náà wọ́n fi ṣe wá sí tí wọ́n sì ní ṣe láwọn yẹ́lẹ̀ yí padà tí wọ́n ń ṣe ní lápalára wọn tó kò sí nǹkankan ṣe fún àbẹ̀rẹ̀ wá sí tí wípé nígbà tí ń sọ wọ́n fi bẹ̀rù Ọlọ́run sọ ọ̀rọ̀ yẹ́lẹ̀ ń jáde láti inú ọkàn wọn títí ń jáde yẹn ń jẹ́ kó máa wọnú ọkàn wọn yà so ó jẹ́ kó máa wọnú ọkàn àwọn èèyàn wọ́n ń yí àwọn èèyàn náà padà ṣùgbọ́n èyí tó pọ̀ láyé lónìí ọ̀pọ̀lọpọ̀ ó ní pé èrè ahọ́n ni kọ́nà kó ṣàánú wa ọ̀pọ̀lọpọ̀ èrè ahọ́n ni èyí tẹ́yà wọ́n ti wọ́n òṣìṣẹ́ tó bá gbé èrè ahọ́n lẹ̀ kò ní láyẹ̀tẹ̀jẹ́ wọ́n àdáà kò ní kọjá etí lásán kò ní wọ́n ọkà àwọn èèyàn láti gbọ́nà wọ́n ti gbọ́n tí mú bí ewúrẹ́ so kí ní yẹ̀wò ní ta afárá kò ní afárá kankan ní ara wọn so àìwá fi ìgbàgbọ́ kún náà lọ́wọ́ ní pé ok lápẹjú èsì ẹni tó fẹ́ sọ fún ìyá wípé ní ẹmọ́ mú tí mọ́ tó ń gẹ́ tí ó tó ẹkùn gan mú ọba jẹ́ mú fọ́ tí ó ti bá ní orí rántí ẹ̀dá tó fẹ́ sọ fún àwọn tí wọ́n yọ wọn àti ẹ̀sọ́ ní ọgbọ́n ṣùgbọ́n ẹnìkan ní mo sọ fún ní bí àwọn bàbá yẹn ti ń gbọ́ lọ́jọ́ náà òun náà ní ṣiṣẹ́ fún wa ok nínú mọ́ gbà tó náà tún sọ ó ní kuntum khayra ummatin ukhrijat lin-nas ta'muruna bil ma'ruf wa tanhawna 'anil munkar wa tu'minuna billah وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون سوى إيمان وتؤمنون بالله ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan àti fẹ́ sọ ní eré àwọn akẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ kí àwọn ìlú ọmọ pàtàkì ìtí yọ́ ọ̀nà ìtí yọ́ ọ̀rọ̀ àrẹ́gbà táwọn akẹ́kọ̀ọ́ wáyé sí pàtàkì ẹ̀gbọ́n bóò ní kí ni ó ṣe lápálára ọ̀tàn sọ fún so kò ní ní ìlànà tó kúnná tó ní tó rinlẹ̀ lára nígbà pẹ́ẹ́pẹ́ ní àwọn táà ń gbé jáde àwọn àgbò jẹ́ kíkiri yẹ kó mú àwọn àgbẹ̀lẹ́mì so ṣùgbọ́n táwọn bá yẹ tí wọ́n ọlọ́wọ́ bá kíkiri yẹ ọdún wọ́n lè ṣiṣẹ́ pọ̀ wọ́n dá àwọn awẹ́rẹ́ ẹ̀yọ́gbò àwọn tí wọ́n ti lọ tàbá fẹ́ irú bá àlọ́ bàbá àmàlà bàbá ẹgbẹ́ ẹ̀kà kẹ́kẹ́ lákọ̀ọ́kọ́ fi sí tàwá sùn tó jẹ́ tí táà ti sọ alúwọ̀nù kankan ara wa àwọn òní àkẹ́kẹ́ jáwọ́ lára àwọn bàbá yẹn bẹ̀rẹ̀ náà débi kẹ́lú bí ọlọ́run èmi máa ń kọ káṣẹ́ ìdájì àdáyé tó ṣe ní pé gbogbo ẹ tó bá jọ ọmọ kí àjàkí àgbà ẹ̀ta àgbà sẹ́kùn gẹ̀gẹ̀ ẹ̀gbẹ́ tàbí àdábì gẹ̀gẹ̀ wọn lágbà sẹ́kùn torí pé ọjọ́ orí tí ṣe ìdájì àdábì lówó kéré gan àmọ́sẹ́ yẹ jù sẹ́ 1 million years so ẹ̀tọ́ bá rẹ̀ sí tó rò máa lẹ́gbẹ́ àgbà náà dáyé oníkótó bá wọn sádọ́ àwọn so èmi wá ń ka ọmọ kó jà lẹ́jẹ́ àgbàdì bí pé
bí tí bàbá yìí lọ ẹsẹ̀ mọ́ gẹ́gẹ́ tẹ́ ń lọ ọmọ ẹlẹ́gẹ̀ẹ́ tó wá ń lọ ọmọ ilé náà. so ìwájú ẹsẹ̀ mọ́ gẹ́gẹ́ wá ń láǹfààní lẹ́gẹ́ wàláyà àwọn bàbá yìí náà wà ní sàárè mú ló ń pè ìgbàgbá ìlú iṣẹ́ wọn tó fẹ́ ṣe yẹn bẹ́ẹ̀ wà tí àwọn fáìlẹ̀tì tẹ́yìn oṣù tí àwọn fáìlẹ̀tì ẹni ọlọ́run bẹ́ẹ̀ bí ó wà ní iṣẹ́ bàbá àti ọmọ ìgbésẹ̀fẹ̀ iṣẹ́ ẹ̀mí gẹ́gẹ́gẹ́gẹ́ ìbí gẹ́gẹ́ ń ṣe ẹgbẹ́sẹ̀fẹ̀ iṣẹ́ àwọn àfáà iṣẹ́ àwọn àfáà wáyé láti wá kó àgbáríkà ní àwọn ìtẹ̀mọ́ta àwọn bàbá wa ó yẹ pé àfáà wá sí ìdáyé àdàdà bàbá náà sì pé tí bá ń lọ́sẹ̀ mọ́ àlájẹ́ kí ní yóò lè pa wọn torí èyí ní lọ́sẹ̀ máa fa mi tí ìkẹ́ yóò tó yóò tẹ́sẹ̀ lọ́tàn àfọ́ àwọn oṣù ìjàwó sẹ́yìn wọ́n ti tẹ́sẹ̀ yìí náà pé tó bá tó ń bí oṣù nílẹ̀ wọ́n ti èmi àdíjọ́ sọ̀rọ̀ wọn ni àkóso wà báyà ìfisí lọ́nà èmi náà ti tẹ́sẹ̀ ilẹ̀ láti kiri láti àwọn bàbá yìí àti ìlú àlàfo àwọn adáwọ̀ àláyé ní ìsìn ó dà àwọn àgbàdá àti òtí ti jẹrẹsẹ̀ ní bà ṣe táwọn bàbá yìí ṣe táàbí ti kúrò aláwọ̀ fún wọn táàbí ń dáwọ̀ kìí ṣe gbogbo wọn dákọ̀ sí láwọ̀ àmọ́ mo fẹ́ sọ̀rọ̀ bí ó mo fi ànẹ́fì mo fi kúrò alájẹ́ àgbà kọtíra tí èsì márùn méjì dájú gbogbo tó bá ní méjì dájú túnra tíra àtàlàjẹ́ àgbà kójọ ní hadith ìtawọ̀ tafsir ó ní wọ́n fún ọkọ̀ kódà àwọn àmàtà ẹni tán ṣe ti ráyè ìdájí mú kọ́ owó tíra àti àgbà àfáàgbà náà sí ẹni tó kọ́kọ́ kọ tíra náà ní gbogbo Nàìjíríà sábàtọ̀ pẹ́lẹ̀ Yorùbá àfáàgbà sí ìtàgé àgbà aláyá orílẹ̀ al-ilmi wal-fiqhi wal-hijab ta'allam ulum an-nahw talqa al-manabir kalamuhum al-arabiyya fina thalathatun wasmun wa fi'lun thumma harfun tilka tajammula ṣe tàbí àgbà ìgbọ́pọ̀ sí mọ́ sọ́yọ́ bá ṣe ní tó máa lè gbígbé kàláàmù náà lọ́gbọ́n mọ̀ fi ìdó kàstàkì wọ́sí wọ́n fẹ́ ìlò fún ma hàrfún ní tẹ́lẹ̀ ní táàfà àtà wà átàtà wà fàálì táàmù kan bẹ́ẹ̀ ní tàbí àdábì náà kọ́ sí ẹ̀rẹ́ so ó tó mi láti ṣe fáàlì tí mo ti ké tí ilé yìí náà júgbò ọ̀rọ̀ ẹ̀rù mi bó ti tó ẹ̀yẹ àwọn dákọ̀ gbogbo ẹ̀yìn ọlọ́run máa ń dájú kọ́ láyé ọlọ́run máa ń táwọn ilẹ̀ ẹ̀kọ́ ọlọ́run tẹ̀ mẹ́jọ tí mo ti àlẹ́yìn tí mo kọ́ ní ilé àwọn ìtìrà lọ́wọ́ àwọn mélòó náà ti ìgbàwà kà mélòó ní ń lò ó ẹni tó wà pé kí ní orí ẹ̀kẹ́ lò ó abẹ́tòrí tààsù láwọn ọlọ́lápọ̀ wá ẹni ní láàrin a máa sọ pé mo jọ àbí ìjà máa lọ rẹ̀ láti ìgbàmù sáàrì tó mo ti lò tán ṣé má ní ìgbésẹ̀ mo ti lò tán dédé kí ní yẹn tó pọ̀ kí ló ṣẹlẹ̀ sí táwọn lò ní ọ̀pọ̀lọpọ̀ àfáà ní kí tó jáfà ńlá láti ní 3 years 5 years ààrẹ ti ṣe kúrò aláwọ̀ fún mi irú sẹ́wò làwọn sí tẹ́sí làwọn dáka gbogbo ayé táàbà ti ṣe kúrò aláwọ̀ mo tó bẹ́ẹ̀ ti lé kéde lọ́fí lónìí táàbà ti sàlọ̀ ọ̀dájú àdájú àdájú àgbà làwọn ti ń sàlọ̀ báwọn fún àṣẹ àgbà yìí wọ́n ti gbà fún àwọn àdájú àgbà òkú parí láti fi parí àwọn náà lọ́sẹ̀ wọn ẹ̀ sáà ní dákọ̀ pàmò ẹ̀dí gẹ̀mẹ́ dákọ̀ ní àbẹ̀rẹ̀ yìí làwọn lè wọ́n wọ́n àdájú àgbà táàjú àdájú táwọn náà máa ń pariwo wọ́n máa pariwo àwọn náà pariwo ní parí ẹ̀rọ fún bó ṣe ní náà wọ̀ lọ́ta wá ní ṣé kó ṣe wáyé lọ́dọ̀ wà fà mú ẹ̀dá ẹ̀mẹ́ ìbínú mo bá ní kẹ́ bá ilé ìlú rẹ̀ láàrin 5 minutes. Alhamdulillah rabbil alamin. Ṣé ní lágbàáyé yẹn wọ́n pé gbogbo iṣẹ́ tí o bá ṣe rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n bí pé yá fẹ́ pààyàn iṣẹ́ náà ní mọ̀ padà sọ̀rọ̀ fún. Bọ́lọ̀ tí wá ṣe wípé ní àwọn tí Ọlọ́run wá kádàrá wípé ní Ọlọ́run tí a ti ọwọ́ wọn tẹ́lẹ̀ iṣẹ́ yẹn gbogbo tó gbé ẹ̀rú gẹ́ onílẹ̀ ìpín ní àkọ́kọ́ máa ṣàdúrà fún bàbá wa adájágbà bàbá wa Sheikh Kamal àwọn bàbá wa Sheikh Adam àwọn bàbá wa Lágbàjì ṣùgbọ́n gbogbo àwọn àlùfáà yìí náà wọ́n máa kó pọ̀ wọ́n ni àti gbogbo àwọn àlùfáà wa pátá Ọlọ́run bá wa ṣe kí Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn so yóò wá fún máa sẹ́yìn sí èyí tí ó bá súnmọ́ olúkálùkù yóò tún máa fi okọ̀ rẹ̀ sí iṣẹ́ Ọlọ́run ó ní pé gbogbo ẹ̀ tọ́lọ́run bá ti ní gbogbo ìdájí tọ́lọ́run bá dẹ̀ ní kó lò ó wọ́n rẹ̀ lè kú wọn rẹ̀ lè kú
torí pé ní iṣẹ́ wọn yẹn kódà bí wọ́n bá kú fàmú àyà nítawọn afáàfin yé wa ní ẹ̀fẹ́ jẹ́ mú yé wa ní pé alààyè náà sì tún wọn kódà kí ṣe kí wọ́n ti wà náà sáré torí pé iṣẹ́ ọlọ́wọ́ bá gbé láyé òun náà ni ó máa jẹ́ kí wọ́n máa yẹ lọ́wọ́ sí gbogbo wà tí ó bá máa ṣàdúrà ní gbogbo àwọn àlùfáà àti iṣẹ́ ọlọ́wọ́ dákú jẹ́ kí ìfẹ́ ọlọ́wọ́ kó máa bá wọn ló sì máa bá gbogbo wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n ètò náà bá wá gbà ní àwọn gbé ní ẹ̀ka lẹ̀ tó lẹ̀ sọ̀kalẹ̀ rẹ̀ síbi tí ò dáa náà máa dìde tí ó máa bá wọn. Allahu Akbar. Ó náà máa dìde tí ó máa bá wọn torí pé ní ọlọ́run ọba kò ní ṣàwòsí ẹ̀ ọ̀gá àní ẹ̀tọ́ ọlọ́run máa fi gbé ẹ̀ka lẹ̀ wá fáti wọn náà pé tọ́ntọ́ ti jẹ́ orí ti ẹ̀ báyìí wọ́n máa wò ní ọ̀kí ìkàlẹ̀ kí nǹkan tó ń ṣe kalẹ̀ ṣé tí ó máa fọ́ ní àdé náà àbí tí ó máa fi fọ́ àbájá tó bá yá wọ́n náà máa wò lẹ̀ tó bí wọ́n wá ṣe bí yẹn àwọn èèyàn nígbà díẹ̀ lẹ́yìn wọ́n nígbà díẹ̀ kódà àwọn èèyàn náà ní kókè wọ́n lè fẹ́ wọ́n ṣe àbájá náà yẹn àbọ̀ wọ́n ké fọ́n kọ̀rọ̀ wọ́n máa ké fọ́n kọ̀rọ̀ ó kọjá ẹgbẹ́ sáré wọ́n sì kọjá ẹgbẹ́ wọ́n máa ṣe wọ́n máa tó wọ́n sì ké wọ́n tó sí pé olóyún ìrírí ó bá yí jẹ́ ló dá yé tó àwọn bàbá yẹn wọ́n náà wà kúrò fún kó wá tún kó tó bá wa ṣàlékún kẹ fún wa àtàlékún gẹ̀ fún wa wọ́n tún kódà níbi ìpè ní sójú ọ̀nà tí wọ́n tún lọ hikma ìtẹ́ ọdún ayélujára sẹ́yìn ní rọ́bì kàbẹ̀ hikmati wal maw'izati al-hasana wọn ò dáyẹ̀wò wọ́n tún lọ kí ẹlòmí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ tí mo ti sin òjò ó dáa tó nínú àwọn àgbà fà nílẹ̀ náà wọ́n ní ẹrú náà pé máa ń pọ̀ agbógbó lè mú tí ó lè mú nígbà tó bá mú ìsọ̀ náà kò sí tí ó lè mú wọ́n ní ṣùgbọ́n òṣùn náà bàbá yẹn kò fún ó ní ibè ní wọ́n fẹ́ ní ọba ẹ̀ mẹ́nu wà fún àdìgbà ọ̀rọ̀ tí wọ́n pé ká gbé ìlú pé ó yà ọ̀rọ̀ tí ọ̀sán máa mú tí ó yà ọ̀rọ̀ mú. wọ́n nígbà tó ṣe ó bí àkọ́kọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ló náà ń gbà láàrin gbogbo àwọn èèyàn òmìnira ló wà bá ayẹ́pẹ́ ilé òṣèlú kò bá kò sí ìkàtà bàbá yẹn ló ìlú ilé ìgbìmọ̀ ẹ̀ láti fi ṣí lọ́wọ́ kan tí ò dá tí ṣe yẹn túnbẹ́lẹ́ ilé ilé láàrín àìyá owó ọ̀lẹ́lá ọlọ́pọ̀ lẹ́sìn àá mọ̀lẹ́lẹ́ yẹta àlà àìlà àlà àkìfìrọ̀ nìkùlá fọ́kọ̀ gẹ̀fọ́tù lọ́wọ́ àìlọ́pọ̀ àmìlà sẹ́yìn tàbí wà Muhammad sallallahu alaihi wasallam tó sọ wọ́n mú kẹ̀nìyàn nígbà tí sọ pé a eléyìí kò lè ráfún ìjọ ọlọ́mà kò lè rí ìjọ ọlọ́mà tó sì wọ́n pé lọ́mọ wà lójú ọ̀nà wọ́n lọ ṣe lára pé ṣùgbọ́n eléyìí a iṣẹ́ ìbẹ̀rẹ̀ tó ń pọ̀ wáyé o kò lè ráfún ìjọ ọlọ́mà kò lè rí kẹta wọ́n ní ọlọ́mọ wa ni wọ́n sọ pé tá lẹ́lẹ́ ọ̀hún ti ń kúra pé èdò lè orí jí ìyàmá àwọn ọlọ́wọ́ ẹni ó dájú náà ó àforí òkú tí ó rẹ̀ sí pé wọ́n ní ọkọ̀ ìgbàfọ́tù lẹ̀ èyí tí wọ́n fún ìjọ wá àṣìbákùn àìlà ìwọ́n bọ́ wá lè gbé orí ní ẹ̀kùnkùn sẹ́yìn bọ̀sùn bàjẹ́ ṣùgbọ́n tó wá lọ sí ìgbà fẹ́ tó ṣiṣẹ́ púpọ̀ tó fi lẹ́lẹ́lẹ́ láàrín òfúfú àti náà wà ní ọdún yẹn àìlà ní ṣe ìjẹrẹwà lórí bí wọ́n ti fọ́n lẹ́rọ àwọn ká àwọn tó wọ́n wọ́n àwọn èèyàn ẹ̀ tí ìṣẹ̀lẹ̀ tó wọ́n àwọn ẹ̀kọ́ rẹ̀ lẹ̀ ẹ̀ tó jẹ́ ìlú oríṣiríṣi owó tí ti kan ló ti lò tó ti jẹ́ tó ti lò ó ti tó gbà níbi ìlú ẹ̀rọ wáyé kí wọ́n á gbà lọ́wọ́ wọ́n á wọ́n ṣe wọ́n fọ́lọ́ ní àtọ́sọ̀ fún wọn wọ́n bẹ́ẹ̀ fún ẹ̀wọ̀n bá wà mélòó ẹ̀lẹ́wọ̀n láti ìgbésẹ̀ báwa gẹ́gẹ́ kéré ìgbẹ́ mélòó ẹ̀lẹ́wọ̀n láti táàsì gbogbo ẹ̀ ló wà nínú wa gbogbo ẹ̀ mélòó láti ìgbẹ́ tó ọmọ bẹ́ẹ̀ wọ́n mú sùkúrù tó ọmọ sùkúrù tí náà bá lẹ́tọ̀ọ́ yóò rọrùn fún wa ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ní sí ọlọ́run ṣàkóso ayé là ń lé ayé là ń lé tó ó ti wá jẹ́ fún máa fẹ́ ti iṣẹ́ ọlọ́run táwà gẹ́gẹ́ ọlọ́jà rí pé ìtòlítẹ́lú ti lẹ́ tó sí ayé là ń lé tó tọ́ kẹ́kọ̀ọ́ bá ń fi lé sọ máa ìsìn ọ̀pọ̀lọpọ̀ mọ́ máa wọn lọ́lẹ́ pé àwọn ẹni ò sí mẹ́ dáadáa ayé là ń sọ pé àlówó ló kú ó wá jáfàsì pẹ̀lú gbogbo kéwò ẹwà máa bá ìbákúbà lọ́wọ́ àwọn afáwọn àwọn kámẹ́rà àwọn sí gbogbo afá ilé ìgbé orí afá ilé ìgbé apá wọn tẹ́bẹ́ ìsẹ́ wọn adúrú tíra tó kọ
tẹ́ẹ̀ bá sun ojú kòkòrò rẹ̀ pé àlówó ló kù tẹ́ẹ̀ láti ọ̀dà ọlọ́run ó dèjọ́ kan pẹ̀lú kéwù rẹ̀ kò ní sáré tó sáwọn tẹ́yìn àwọn tẹ́yìn náà tẹ́wọ̀n pé túkù tí mo wà ní mo mọ́ sí mo sọ kẹba rẹ̀ tó di mọ́sáàrì dé lónìí tẹ́ẹ̀ bá ń lò ní yóò kàn wọ́n pé ṣùgbọ́n yìí nígbà nínú àlejò kan wọ́n pé tàbáyé àwọn fún mọ̀hájá ọ̀tẹ́lẹ̀ rẹ̀ inú wọn ní táwọn tó gbé àwọn ò pé lájú oṣù táwọn fílẹ̀ táwọn fi ápùra ní ọdún táwọn fi dàmú táwọn fi kọba fún táwọn fi ṣe títàṣì tí ọlọ́run gbàdúrà ní má fi rí rẹ̀ ní ìkàn wájú tó kò mọ́ ẹ̀ 20 naira wọ́n wà fi lò ó ṣẹlẹ̀ ní gbogbo olúláyé máa fi ṣe tì ẹ̀ẹ́dẹ́ fi gán sí fi fọ́dúnlù rẹ̀ lọ ìwé ọ̀ṣun ẹ̀ẹ́dẹ́ fọ̀ṣun gbé bàdàn ẹ̀ẹ́dẹ̀ fi bàjẹ́ wé èkó àmẹ́kìlì ìdàmú máa wà láyé ní ọ̀sùn wá ní ẹ̀mí àwọn àgbàlagbà fáwọn olóòrùn ó lè mọ́ jù mẹ́ta ó lè mọ́ jù mẹ́rin ọlọ́mọdé tó dẹ́mọ̀ pẹ̀lú wọn àmọ́ wọ́n fi sọ ọdún fún ọdájá ìbẹ̀rù mi tẹ̀bù ẹ̀ ó pọ̀ lọ́mọdé tó ń gan àmáfàbí 20 ló wà lórí ọmọ ẹyọ kan kó lójú àbá tí ó ṣú ọ̀ fún pé bóun ṣe wà yìí o òun ló kọ́ látàrí fùdé tánú wọ́n bọ̀ fún pàṣípàṣí tánú olówó àwọn pé kò sí ní pàṣípàṣí tẹ́lẹ̀ tó aláfààní ilé iṣẹ́ olódàmú lé lórí ní wàá náà èyí dàpọ̀ tó ìpadà kò sẹ́yìn tí ò sí ti bá sùn àwọn àyìn náà ó dà ní ìdíjú àti ìgbà ìgbà sí adájọ́ kò tuntun sáàjọ́ àgbàjọ́ ló kọ́ mi pé mo wá kó àti pé àbá àdúgbò kọ́ mi lélẹ̀ tó dọ́gbọ́n kọ́ mi lélẹ̀ àti tí bàbá àdúgbò ti kọ́ lórí mi mo wá wọ́n àdékájú àdábì àdájọ́ àgbáyé àwọn àyìn sì ti fáwọn kan káwọn náà lọ kílé màá kódà àwọn ti bẹ́ẹ̀ ní mo ti kọ́ mo rí ọmọ ilé tó nǹkan tí mo kọ́ sí náà kílé màá báyìí tó ti bẹ́ẹ̀ kò dẹ̀ fọ́dọ̀ mi lẹ́nu ìfilẹ̀ kó má fa ọ bàbá wọn lẹ́yẹ mo dẹ̀ ti lẹ́yìn omi tó náà kọ́ sí kílé mi náà pé àyà fún ọ̀la so kàmáà tún bí inú ṣùgbọ́n ṣé gbogbo àwọn bí ní tábà ti filẹ̀ mo sọ̀rọ̀ kan fún iná tó kàn ní àkùnrin tí máa ń dùn mí máa ń mú láyé tí mo bẹ́ẹ̀ ṣe fún bàbá mi pé wà ní mọ̀fúrá ní iná gbà bá mi àmọ́ ọlọ́run ilé ìtì ilé sókòrò fòlà àyà rẹ̀ àmọ́ ọlọ́run fẹ́ jí kí wọ́n gba ṣàádà lọ́wọ́ rẹ̀ kí ó tó ọlọ́run wá bá mi ṣe lọ́dún ṣẹ́ni ọlọ́run ṣe wá sí ọlọ́run wá sí àwọn tàòfíìkì àwọn orin kan tó ti pé ìyẹn kan rẹ̀ lọ́dún márùn-ún sí ọlọ́run mo tún wá tó ti fi mọ́ jẹ́ pé mo tún ti ní pákéjì mẹ́rin ọdún tí ọlọ́run èyí fi ní pé mi dájọ́ àlẹ́ so mo wá pé àìsí ìmọ̀ ọ̀rọ̀ kan pé mo fẹ́ ṣe ní fún ààrẹ àti ìmì náà fi kọ́ wá rí pé àfáà mi mo fẹ́ sáré débi kẹrin kan ní kí n pè é àfáà ni wọ́n bẹ́ ṣe nǹkan lẹ́yìn ọdún aláà àti bàbá ìtí mo bẹ́ ṣe fún pàbùkù tọ́nà tó wá dí pàbùkù tó gbà so kí ni ilé ìgbé bàbá ọlọ́run bá fún yín lẹ́nu ẹni ṣe ìgbìyànjú fún alọ́pọ̀ ẹni sì sàlọ́ àfáwọn èèyàn a máa lọ ní prógámù yìí àti parí ẹ̀ lónìí àmọ́ sí 2 minutes àwáyé bóyá ọ̀ṣùgbọ́n ẹ̀yìn kọ́ọ̀dì a ọ̀ṣùgbọ́n ẹ̀yìn mọ́kìdí kò sí ìdílábáwá ìlú òní záàgbé ismail fàáyé bá màmá sí ìdá àwọn ìjábà ìkọ́nù méjèèjì náà ní ẹ̀yà fún oníkéwò ẹgbẹ́ yìí láti wà gbogbo environment bí náà sì ní ilé kéwò náà kọ́nà wọ́dá ní kọ́nà jẹ́ kó tún gbòòrò jù báyìí lọ gbogbo ilé kéwò tẹ̀lé ní táàrí tí ń pọ̀ lónìí nígbà táwọn bàbá wà láyé níjọ́ tí wọ́n ṣe ṣàdá fún mélòó náà sí ẹ̀rọ wa ni àkóyẹ tó ti ṣe kíní kan ṣe nígbà táwọn wà láyé kò sí wà lọ a sì rìn náà yóò tún ṣe tó ọlọ́run jẹ́ ìgbà wájú fún àbẹ́lọ́ kó pa ẹ̀ àwọn ọmọ wa ní ọmọ gbé lọ lẹ́nu so mo wá fi ṣe ìgbẹ̀ yìí wá kò sí nǹkan tá a bẹ́ fún tọ́lọ́run fún yín kò dẹ̀ sí nǹkan tá a bẹ́ sí tọ́lọ́run tí ì ṣe fún yín ìtẹ́mi kan máa bẹ lọ́ọ̀ ní pé ọlọ́run jẹ́ gbàgbé mọ̀ kí ó dẹ̀ ní sápá yín lórí èyí tí ń wo ọ̀tá ní pé àwọn màmá tó ń gbà kàkùn mọ́ mọ́ nǹkan máa ń sáré rẹ̀ fún àwọn ó sì wá rí náà dáadáa báyìí adẹ́rìndé kí ó ti ń sápá lórí ní nígbà tí òyìn tí ó jẹ ọlọ́run adúgbò fún kò sẹ́ni tí mo rò sí wọ́n rò sáwà yìí ọlọ́run ògbà fọ́ta ni ọlọ́run nígbà fọ́ta láìláì mẹ́lẹ̀ àkó lọ́dọ̀ àwọn afá wa ọlọ́run nílé ń kó lọ́dọ̀ àwọn afá yìí ọlọ́run nílé ń kó lọ́dọ̀ alájẹ́ àgbà
tààrọ ọmọdé tèmi àràbíyà náà lọ́lọ́run sí wọn alálàáyà ìlàlá ẹ̀yìn náà mi dájú náà lọ́lọ́run sẹ́yìn náà alálàáyà ìlàlá ọlá Muhammadu Rasulullah ọlá àmàlà wàlá wọ́tà àwọn afáwà àgbà nílé náà bàbá mùdírù nínú ọlọ́mọṣẹ́ àbá àdúrótì inú sí àwọn ẹ̀yìn náà ẹ̀bá ni mẹ́nuwà nígbà ní àpàdéjẹ́tì láàrin ìdàmí tọ́dá ìbá ti tọ̀ láàrin lórí àdígbà tó kù láwọn àbábọ̀ ágìnà jáde láwọn jàmbájì náà jáde gbogbo àwọn kúnfà ní kúnbá gbogbo àmà àbúkú ní ọmọ dáàmù ilẹ̀ nísìnyísì sọ ọlọ́run ní bá dáadáa ọlọ́run ní bá ilé tó náà jẹ́ ọlọ́láyà nínú àwọn tí wọ́n sàánú àwọn alákọ̀ọ́kọ́ dáwà ní ọgbọ́wọ́ ní yàfá ẹgbúbì ẹlọ́sàlọ́ ẹgbẹ̀lẹ̀ àbúrò ní kò síwá àti wá nínú sọ aṣọ nínú dáńsí wọ́n pọ̀ dáńsí fún àwọn àmọ́ náà fún dáńsí rà fún wọn ọlọ́run wọ́n dáadáa àgbà náà ọlọ́run máa ń fi ọmọ dà wọn náà láàmú kò sí bẹ́ẹ̀ bá ṣe ní tó ọlọ́run jẹ́ káwọn ọmọ dà wọn náà di àfáà lójú ayé wọn ọlọ́dà ìgbà ilé ìgbìmọ̀ bẹ́ẹ̀ náà fún wọn ọlọ́run bá aṣọ ọmọ wọn àfáà lójú ayé wọn wọ́n pa wọn báyìí ọlọ́run láhàúlà wàlá wọ́tá abẹ́rẹ́ àbáwá sí fátì àyẹ̀wò káwọn wọlé wọn. tó gbogbo ìtì ẹ̀ gbogbo ìtẹ̀ mú wa tẹ̀gbọ́ wa lọ́dà kọ́ wa sí ilé sẹ́ orí yí ọlọ́dà tó ní kó pọ̀ sí orí yí ọlọ́dà tó ní kó pọ̀ sí lọ́wọ́ kan kò ṣe ọ̀dà ìlà àti ìgbà ọ̀dà ṣé sọ wa àbúrò sí àyàwòjáyé ọlọ́wọ́ bá tí ó ti gbé kalẹ̀ láì ọlọ́dà kan kò ṣe ìgbà náà tó náà bá ti yọ̀ dá rẹ̀ fún pé mo mọ ọlọ́dà kan gbà lọ́wọ́ yẹn láíláí gbogbo tí wọ́n jẹ́ náà burú ọlọ́dà kan ti ṣe gbogbo tó náà bá ti ṣe fún iná ọlọ́dà kan ti pàdé ṣe wọ́n àwọn bàbá wa lẹ́ẹ̀kan sí bàbá wa Ahmed Jamiu jẹ́yé ọlọ́dàpọ̀ ṣe ọlọ́dà jẹ́ kí wọ́n pẹ́ fún wa jẹ́ kí wọ́n pẹ̀lú gbogbo tó náà bá ṣe fún ọlọ́dàpọ̀ kọ́ ọba jẹ́ ká Ramadan ní sáà ń gba ilé ọlọ́dàpọ̀ ṣe ní àgbà fún wa ọ̀pọ̀lọpọ̀ ọlọ́dàpọ̀ jẹ́ ká láyé ọlọ́pọ̀ ṣe سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد